Prophet Michael Olorunbe olùdásílẹ̀ ìjọ God Life Ministry ní Akéọdé ní ìpínlẹ̀ Èkó ọ̀dọ̀ náà la wà gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ká tó wọlé ti lọ jẹ́ kí wòlíì bá wa kí wòlíì tó ń wà kẹ́ bá súre fún wọn olólùfẹ́ wa tó ń wà kára wọn. Lórúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run, mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tó ń wò wá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà, mo pàṣẹ ní orúkọ ti Jésù kálàáfíà Kristi kó jọba nínú ayé yín. Ní ìtókù kọdún parí ní orúkọ Jésù kẹ́ ṣe ọdún nírọ̀rùn, kó má sí ohun wàhálà bí ìdààmú nínú àgọ́ yín. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa, àmín. Àmín ní orúkọ Jésù. Wòlíì, nígbà tí à ń sọ̀rọ̀ lọ ní ẹ̀ẹ̀kan nínú fọ́nrán tá a sì kọjá, ẹ sọ̀rọ̀ nípa oríṣiríṣi obìnrin tó wà, ṣùgbọ́n ẹ mẹ́nubà àwọn afẹ́ ká ṣàgbéyẹ̀wò ẹ̀. Oríṣiríṣi obìnrin ló wà, obìnrin mélòó ló wà, báwo lẹ fẹ́ dá wọn mọ̀, ìwà wo ló wà lọ́wọ́ wọn láti mọ̀ pé irú obìnrin lè Ẹ ṣe tàbí ká sọ̀rọ̀ irú oríṣi obìnrin ò lè ṣe sọ pé ìkan tàbí méjì tàbí mẹ́ta ni irú obìnrin tó wà. Irú oríṣiríṣi obìnrin, oríṣiríṣi ìwà ló wà lọ́wọ́ obìnrin. Nítorí gbogbo obìnrin kọ́ lọ́lọ́run fún ní ọgbọ́n. Ṣùgbọ́n èmi ò mọ àárín àwọn pẹ̀lú Ọlọ́run lórí ète. Ọlọ́run fún gbogbo obìnrin ní ète. Ẹ̀rí, obìnrin dẹ̀ máa ń fẹ́ yé ènìyàn pé ète wọn ó borí ọgbọ́n. Ṣùgbọ́n ète ò borí ọgbọ́n. Nítorí pé nígbà tí Ọlọ́run tó fẹ́ dá ayé, a rí kà nínú ìwé mímọ́ pé Ọlọ́run fi ọgbọ́n dá ayé òun ọ̀run. Bíbélì tó sọ pé tí Ọlọ́run ní ọgbọ́n, a tún fi yé wa pé Jésù ní ọgbọ́n Ọlọ́run. So ọgbọ́n yìí òun làwọn obìnrin ò ní. Now nígbà tí wọn ò ní ọgbọ́n, kò ṣe gbogbo obìnrin náà, obìnrin wa ní ète. Tá bá ń sọ̀rọ̀ ète, kò sí kékeré nínú nǹkan tí ó dára nínú ète. Apá kejì ọgbọ́n la lè pè ní ète. Ẹ̀rí, ọgbọ́n máa ń tò nǹkan, ọgbọ́n máa ń tún nǹkan ṣe. Ète máa ń ba nǹkan jẹ́, ète máa ń da nǹkan rú, ète máa ń já gbogbo nǹkan sí jálajàla. Ète yìí òun dẹ̀ ní àwọn obìnrin náà ń ṣiṣẹ́ lé lórí, tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣẹ́rí àwọn obìnrin kan wà tí Bíbélì sọ nínú ìwé òwe 31. Ẹ̀rí, nígbà tó dé ẹsẹ̀ 11, ìwé òwe yẹn sọ̀rọ̀ nípa obìnrin oníwà tútù. Ó ní àyà ọkọ rẹ̀ gbẹ́kẹ̀lé, àyà ọkọ rẹ̀ ó gbẹ́kẹ̀lé. Kí làyà ọkọ rẹ̀ fi gbẹ́kẹ̀lé? Àwọn obìnrin kan wà tẹ́ pé tí ọkùnrin bá dá wà tí ò bá tí ì ní ìyàwó nílé, ó lè máa rù, á máa gbẹ nítorí wàhálà tóun nìkan ń dá ṣe, tí kò rí ẹni tó máa assist ẹ̀ lórí àwọn wàhálà yẹn, àbí pé tó jẹ́ pé kò ní ìfọ̀kànbalẹ̀. Ó lè jẹ́ pé tó bá nípa jíjẹ, á máa jẹun káàkiri, kò ní oúnjẹ tó jẹ́ pé ó máa lè ṣògo nínú rẹ̀ dípò pọ́kàn ẹ̀ máa balẹ̀. Now tó bá marry, tí ó bá fẹ́ fashion woman, obìnrin oníwà tútù, obìnrin oníwà pẹ̀lẹ́, obìnrin tí ò gbẹ́kẹ̀lé ète, tó jẹ́ pé abẹ́ umbrella ọgbọ́n ọkọ ẹ̀ ló dúró lé. Irú obìnrin tó máa ń gbọ́ tọkọ, irú obìnrin tí kì í fi ọmọ ṣe ọkọ, tó jẹ́ pé ó fẹ́ ọkọ lọ́tọ̀ ní pé ọkọ mi ní ọkọ mi. Now irú obìnrin bẹ́ẹ̀ èèyàn máa ń jàǹfààní ẹ̀. Tí ọkùnrin bá fẹ́ wọn, tó bá fẹ́ wọn tán, nígbà tọkùnrin yẹn fẹ́ wọn, ọkùnrin yẹn máa nísinmi. Tọkùnrin ò bá tètè wálé, a máa tètè wálé, nítorí pé ìdùnnú ẹ̀, ìbùkún ẹ̀, gbogbo nǹkan dáradára ẹ̀, ó ti wà nínú obìnrin yẹn. Irú obìnrin kan nìyẹn. Ṣé wá rí àwọn obìnrin kan wà tó yẹ pé tí wọ́n bá fẹ́ fọ́kọ, wọ́n máa kọ́kọ́ fi gbogbo èrò ọkàn wọn ẹ̀tàn jẹ ni. Tó bá ti rọ́kọ yẹn tó ti láìkẹ̀, tó ti rí nǹkan tóun láìkẹ̀ lára ẹ̀, ní tó máa kọ́kọ́ wà ní pé bóun ṣe máa rí mú
tóun máa farabalẹ̀ tóun máa wo ibi tóun fẹ́ wọlé sí ní ara náà àkọ́kọ́ wò pé ṣó láìkì fámìlì ẹ̀ tó bá mọ̀ pé ó láìkì fámìlì ẹ̀ ok á stọ́dì ẹ̀ dáadáa á bá dọ́dọ̀ gbogbo fámìlì ẹ̀ á wò pé bóyá ó máa ń sọ̀rọ̀ ìyá ẹ̀ nígbà gbogbo àbọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan àbí nǹkan kan tó bá wò gbogbo ọ̀nà pátá tí yẹ pé kò tí òun pẹ̀lú ìyá yẹn á fi di pé àrísá tí ó kò ní rí ìyá ẹ̀ ok tóbìnrin yẹn bá jẹ́ abara méjì àwọn obìnrin kan tún wà abara méjì wọ́n á máa fi ó lè máa ọmọ tí ò lálàá pé ìyá ẹ̀ dàbí eégún ìyá ẹ̀ dàbí orò tẹ́lẹ̀ á máa fi hàn ọkọ yẹn now ó lè jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ níbi iṣẹ́ nípa òkùnkùn ẹ̀ á dẹ̀ máa fi hàn ọkọ yẹn pé ìyá ẹ̀ ló ń ṣe so ọkọ yẹn á lè sá fún ìyá ẹ̀ á lè clip mọ́ òun nìkan tó bá dẹ̀ clip mọ́ òun nìkan òun á lè mú orí ẹ̀ sí abíyá nǹkan tó bá fẹ́ fi rọ láyé á lè fi rọ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹdun náà kí ló dé tẹ́ pé lónìí tí a sì máa sọ̀rọ̀ nípa ọkùnrin náà. ẹja mú un ní ẹ̀kọ̀ọ̀kan àwọn ẹ̀ka kọ́ mú àwọn obìnrin sọ́dọ̀ àwọn obìnrin á lè mú tiwọn bẹ̀ ok ok àwọn àwa sọ̀rọ̀ ọkùnrin ó dà ṣe wá rí obìnrin dára obìnrin dẹ̀ tún burú àwọn obìnrin kan wà tẹ́ pé tí wọ́n bá fẹ́ wọn tó bá jáde inú ilé ni ìfọ̀kànbalẹ̀ máa wà bó ṣe máa tètè wálé tó bá ti ń bọ̀ nílé báyìí nínú ẹ̀ máa dùn pé ok mo ti ń lọ lé inú ẹ̀ máa dùn wàá ya sí ètò wàá ra oríṣiríṣi bí o tẹ̀ tí bímọ bó ti bímọ wàá ra nǹkan lọlé fún un lòun torí tó mọ̀ pé tó bá ti délé wàá bẹ̀rẹ̀ sí ráyọ̀ àti ìdùnnú gbogbo nǹkan tó máa múnú ẹ̀dùn ló máa rí àwọn obìnrin kan wà tó jẹ́ pé tí èèyàn bá ti dípò lọ́bi iṣẹ́ tó bá ti ń ṣe gbogbo nǹkan látàárọ̀ pẹ̀lú stress àbí nǹkan kan tó jẹ́ pé kó wá sinmi pé òun lòun lọlé yìí o ṣe ẹni tó bá ti wọnú mọ́tò pé kó kíkì mọ́tò pé òun fẹ́ máa lọlé báyìí lákòókò sórí kodò sẹ́nu sí àrìn báyìí kò sí nǹkan méjì tó sórí kodò sí ẹ̀rì kò ń ṣe pé stress tó mú látàárọ̀ yẹn ìbànújẹ́ tó fẹ́ lọ bá nínú ilé òun ló sórí kodò lé lórí pé báwo ni mo ṣe fẹ́ ṣe léni yìí ọmọbìnrin yìí mo tún lọ bá nílé léni irú wọn kì í ṣe é kọ́lẹ̀ nítorí pé wọ́n lè ti sòyàn pọ̀ pẹ̀lú wọn ní orí pẹpẹ ẹ̀rí ìyẹn ni àwọn bàbá ń wá sọ pé obìnrin fẹ́ ni ó bímọ fún ni kò ní kó má níyàn lára àbí kó má pa ni ẹ̀rí torí obìnrin tó burú wà obìnrin tó dẹ̀ dára bẹ́ẹ̀ tó obìnrin tó dára ò fi bẹ́ẹ̀ pọ̀ tó obìnrin tó burú ìyẹn ló jẹ́ pé tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́ bá wo àwọn ìyá tó ti darúgbó irú wa wọn tẹ́ bá tún wo ọmọ kékeré míì tó bá jẹ́ pé ìyá yẹn èèyàn burúkú ni tẹ́ bá wo ọmọ kékeré míì tí wọ́n dẹ̀ ń ṣe fámìlì kan náà ìwà wọn máa jọra wọn ẹ máa gbé báwo ni ìwà ìyá yẹn tó tún wá jẹ́ pé yíbò tó wá jọ ìwà Yorùbá nítorí pé àwọn obìnrin méjèèjì yẹn wọ́n gbẹ́kẹ̀lé ète àti ẹ̀tànjẹ ẹ̀rí irú èèyàn dẹ́ kí ń gbádùn irú wọn èèyàn kì í gbádùn wọn ní marriage ṣùgbọ́n àwọn obìnrin tó bá mọ̀ yìí pé olùrànlọ́wọ́ làwọn jẹ́ fún ọkọ wọn irú wọn máa forí balẹ̀ ẹ máa rí irú wọn gbogbo nǹkan máa tùbà máa túṣẹ irú àwọn ọmọ wọn máa ń jẹ́ ọmọ olókìkí ọlọ́lá ọlọ́rọ̀ ìyẹn obìnrin tí ó bá tẹríba fún ọkọ irú àwọn obìnrin tó máa ń fira wọn ṣe ọkọ lórí ọkọ tó yẹ pé wọn máa fẹ́ sọ ọkọ di obìnrin ọmọ wèrè náà máa ń bí wọn ọmọ wọn ò kì í ṣoríire gbogbo obìnrin tó bá ti fẹ́ gàba gbogbo obìnrin tó bá ń gàba lé ọkọ even nǹkan gbé ọmọ yẹn sípò kò sí bọ́n ṣe lè nífẹ̀ẹ́ ọmọ yẹn tó ọmọ yẹn ò ní padà ṣoríire mo sọ ìyẹn ló ṣe máa ń rí àwọn ọmọ mi kò ń ṣọmọ àlè ọmọ mi kò ń ṣọmọ àlè nítorí pé ìyá ẹ̀ máa ń kó bàbá ẹ̀ láyà jẹ nígbà tí ìyá ẹ̀ tó fẹ́ bàbá ẹ̀ ṣe rí gbogbo nǹkan tá à ń ṣe tí ènìyàn máa ń ṣe láàrin ara wọn ó máa ń wọnú spirit tí ìyá ẹ̀ bá ń kó bàbá ẹ̀ láyà jẹ tọkùnrin yẹn ò gbádùn ìyàwó ẹ̀ nígbà tí wọ́n ń fẹ́ra wọn gbogbo ọmọ tó bá bí báyìí kò ní jọmọ gidi gbogbo tó bá wo ìrìn àjò àwọn ọmọ yẹn tó bá máa yá bí ìpànlé bí ọ̀daràn bí ìwà játijàti òun lọmọ yẹn máa rí nítorí pé ẹ̀jẹ̀ ìyá ẹ̀ yẹn òun ló máa ṣiṣẹ́ ṣùgbọ́n irú obìnrin tó jẹ́ pé tó bá níbẹ̀rù Ọlọ́run tó ní ìbẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé ó ka ọkọ ẹ̀ kún ọkọ àbí pé ó mọ̀ pé òun gbọ́dọ̀ fún arákùnrin lálàáfíà ṣáá ni tó mọ̀ pé ọkùnrin ò yí sí tó ti mọ̀ lọ́kàn rẹ̀ pé ọkùnrin ò yí sí at least ó rí bàbá àtìyá ẹ̀ ó rí bọ́n ṣe ó dẹ̀ rí pé ọkùnrin láì kó máa pàṣẹ ẹ̀rí
tó wá fi di àṣẹ yẹn tó fi ilẹ̀ fọkùnrin tó pé dáàlì kí lè rò pa máa ṣe lórí àwọn nǹkan báyìí wọ́n náà wo nǹkan tó bá lè ṣe náà ṣe mọ̀ pé ọkọ ló fún láṣẹ pé kó wo nǹkan tó bá máa ṣe obìnrin àlàáfíà nìyẹn ṣùgbọ́n àwọn obìnrin kan àwọn máa take law lọ́wọ́ ara wọn ni tọ́kọ wá pé ṣé kò yẹ kó sọ fún mi kó tó ṣe kan ya ní nítorí kíni tó fẹ́ fún mi lówó fún ni mo náwó ara mi irú àwọn obìnrin bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ rí pé tó bá jẹ́ pé oníṣẹ́ oṣù ni wọ́n ipò gíga náà wà níbi iṣẹ́ and then àwọn ọkùnrin wà lábẹ́ wọn tí wọ́n ń ṣiṣẹ́ bí ọmọṣẹ́ níbi ibi iṣẹ́ yẹn tó ojú tó fi ń wo àwọn ọkùnrin torí pọ́n tóbi tó fi ń wò wọ́n pé àwọn ọmọṣẹ́ òun bẹ́ẹ̀ ló máa fi wo ọkọ ẹ̀ nínú ilé a máa rí ọkọ fún pé àìmọye ìtọ́jú ọkọ òun lọ òun pàṣẹ fún tó dúró síwájú òun yẹsàyẹsà ló dúró so ìwọ ọkọ kí ni ẹ ṣé o fẹ́ ju Mr. Diboye lọ ni ṣé o fẹ́ ju Mr. Bello lọ ni ṣé o fẹ́ ju Mr. kinní kan lọ níbi iṣẹ́ ni gbogbo ń ká ọ̀sẹ̀ yìí fún mi sọ̀rọ̀ ni ìwọ ọwọ́ kí tiẹ̀ ní ẹ irú obìnrin bẹ́ẹ̀ ìgbéraga máa mú un kò ní jẹ́ kí ọkọ ẹ̀ kó ní ìfọ̀kànbalẹ̀ láyé tó bá bímọ àwọn ọmọ yẹn ò ní ìfọ̀kànbalẹ̀ láyé because obìnrin ò gbọdọ̀ pàṣẹ fọkùnrin tí obìnrin bá ti pàṣẹ fọkùnrin wọn ò ní bímọ alálàáfíà ó ti wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn yẹn ò ká kún o bẹ̀tì ẹ lọ́ máa study kìíní yẹn obìnrin burú tó the extent pé àwọn obìnrin míì jò ní wọn tẹ́kù kò ṣe nẹnu fún tẹ́kù tí èèyàn bá fẹ́ wọn wàá wà láyé bí aláìsí ọ̀rọ̀ ẹ̀ á dàrú tó yẹ pé kò ní tó àfi tó bá fẹ́ tó fúnra rẹ̀ pé kọ́rọ̀ ẹ̀ tó padà obìnrin ní bílí pé tó máa ti fọkàn kú jàgbà lọ́wọ́ fámìlì ẹ̀ á tún máa kóòtù báyìí fún pé pẹ̀lú ìyàwó ẹ̀ kẹ́ di fámìlì kan ẹ lè di fámìlì kan pẹ̀lú ìyàwó ẹ̀ yín ò ní kó fi fámìlì ẹ̀ sílẹ̀ kó fi àwọn ìdílé ẹ̀ sílẹ̀ náà oore tí bàbá àti ìyá bá ń ṣe fúnyàn èèyàn máa ń san padà tó bá jẹ́ ọmọ tó dára tí èèyàn bá fẹ́ ìyàwó tó dára wàá san orí yẹn padà fún bàbá àti ìyá ẹ̀ ẹ̀yin méjèèjì ẹ̀ parapọ̀ bẹ́ẹ̀ ṣe ń san nídìílé ìyàwó lẹ́yìn máa san nídìílé ọkọ náà tírú yín bá bímọ ọmọ alálùbáríkà ọmọ ológo ọmọ níyì àwọn ọmọ wọn lẹ máa ń rí tó yẹ pé wọ́n máa fi ọmọ yẹn wọ́n máa fi pàṣẹ wọn pé orí olúbọ yẹn ọmọ yẹn ọmọ gidi ni òun ló jọ̀gá ní iléeṣẹ́ rẹ̀ kínní òun lọ̀gá pátápátá ń bẹ̀ abẹ́ẹ̀rí náà irú àwọn ọmọ ọ̀nà máa ń rí bẹ́ẹ̀ ẹ̀rí pé ọmọ yẹn àlàáfíà máa wà pẹ̀lú ẹ̀ irú ìyàwó tóun náà máa fẹ́ kò ní fẹ́ ìyàwó bìlísì because ìyá ẹ̀ kò jẹ́ bìlísì fún bàbá ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá rí torí àwọn èèyàn mọ̀ pé kankan máa ń ṣẹlẹ̀ nínú àwọn ọkùnrin sóbìnrin báyìí tí ìwà tá a bá wù ó máa ń wọ spirit tẹ́ pé á tún á tẹ̀lé lórí ọmọ tẹ́ pé bẹ́ẹ̀ ṣe yẹn ọmọ tẹ́ máa bí sílẹ̀ òun náà máa lọ kó àgbákò obìnrin bí ìwọ ìyá ṣe jẹ́ àgbákò fún bàbá ẹ̀ tẹ́ bá rí ìwé Sọlómọ́nù ẹ rí pé ìyá Sọlómọ́nù sọ̀rọ̀ gan nínú ìwé òwe ó ní ọmọ mi má fobìnrin ṣe agbára rẹ ọmọ mi má ṣe Sọlómọ́nù tó dẹ̀ ń bá wí ẹ wá dúró obìnrin tó fẹ́ bàbá nítorí pé ìyá ẹ̀ ti kọ́ ní ọ̀nà obìnrin ìyá ẹ̀ sọ ọ̀rọ̀ obìnrin fún tòde sẹ́ni pé kò jẹ́ kí Sọlómọ́nù tiẹ̀ kóbìnrin kan kó borí Sọlómọ́nù nítorí pé gbogbo ọ̀nà tóbìnrin fi ń ṣe àrékérekè pátá 201 lárékérekè obìnrin kò ní lo méjì mẹ́ta fọkùnrin kó má borí ọkùnrin àwọn pẹ̀lẹ́ṣù lọ́jọ́ ń gbé àrékérekè torí ẹni tó ní àrékérekè tó dẹ̀ ti fún wọn ní àrékérekè láti gba Éfà àti Ádámù òun náà ní èṣù àní àrékérekè yẹn dẹ̀ ní ó ń lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan ń ṣẹ́gun ẹ̀ nípasẹ̀ Jésù nípasẹ̀ ìmísí Ọlọ́run wọ́n ń ṣẹ́gun ẹ̀ nípasẹ̀ kán máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bóyá nínú Quran bóyá nínú Bíbélì tó wá paramọ́ tó wá ṣọ́ra ipe kò dáa ìní ìyá tí ò dáa ló bí bẹ̀tẹ̀ òun pinnu bóyá ó gba ẹ̀sìn máa yí ayé rẹ̀ padà á pinnu á dẹ̀ bẹ̀rẹ̀ sí lo ìgbésí ayé wọ́n lè náwó wọ́n dẹ̀ lè má náwó kò ní ní ọkọ lára kò ní bà ọkọ nínú jẹ́ àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ yẹn àwọn obìnrin kan wà tíyàn tó bá ti ń lọlé lálẹ́ báyìí ló ti máa wà nínú ìbànújẹ́ pé ọkùnrin ò ní tètè wọlé á wá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ á máa lọ ṣeré á máa lọ ṣe torí ó ti mọ̀ pé ìbànújẹ́ lobìnrin tó wà nínú ilé yẹn nítorí tó bá délé báyìí obìnrin yẹn gá ti máa lérí wàhálà lẹ̀ pé á tó dé ẹni tó lọ látàárọ̀
tẹ́ ẹ sọ pé tó bá máa tó dé tó yẹ pé ó jẹ́ ní kó ní fọkànbalẹ̀. Obìnrin rere ọkọ ẹ̀ burú o tọkọ bá ti dé láti bí iṣẹ́ obìnrin rere gbọ́dọ̀ fi ẹnu kò ẹnu pẹ̀lú ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ burú o ọkọ ẹ̀ ránjú o ọkọ ẹ̀ ránjú ó gbọ́dọ̀ bọ́kọ ẹ̀ ṣe ni because ọkùnrin lákọ lọkùnrin ó dẹ̀ obìnrin gbọ́dọ̀ máa expect pé lákọ òun náà lọkùnrin máa wà. Tọkùnrin ò bá sí lákọ ọkùnrin kọkùnrin nìyẹn ọkùnrin yẹ̀yẹ́ nìyẹn. Ọkùnrin tó bá wà lákọ òun gangan ló dára jù. So obìnrin ló máa fi ìwà tiẹ̀ láwa fi wá tu ọkọ nínú tó yẹ pé tí ọkùnrin yẹn bá ti ń gbé akọ bọ̀ tí ìwà pẹ̀lẹ́ bá kojú akọ ẹ̀ now á sọ ọkùnrin yẹn á sọ dunírẹ̀lẹ̀ níwájú obìnrin yẹn. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ òun náà dẹ̀ máa ń jèrè ọkọ. Ẹ rí pé Bíbélì sọ̀rọ̀ ó ní mo rí kinní kan tó burú ju ikú lọ ó ní obìnrin ẹlẹ́sìn nìyẹn. Obìnrin tó bá jẹ́ ẹlẹ́sìn ọkọ ẹ̀ ló máa bímọ fún. Ọkọ ẹ̀ gan kò bá jẹ́ kristẹni kò bá jẹ́ mùsùlùmí ọkọ ẹ̀ ló máa bímọ fún. Ṣùgbọ́n obìnrin ẹlẹ́sìn gbogbo ó kàn má rí kò jẹ́ kankan lójú ẹ̀. So gbogbo nǹkan tó bá wù ló máa ṣe kò ní fẹ́ kán káṣẹ ọkọ kó wà lórí ẹ̀. Ìwọ tó ń gbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi ní lè sọ̀rọ̀ ju àsìkò yìí lọ ṣùgbọ́n lọ ronúpìwàdà nínú ìwé Òwe 31 second to the last part and last verse. Ọkọ obìnrin yẹn sọ pé ìyàwó mi ojú dáradára ni ẹ wà ṣùgbọ́n ìwọ ń tiẹ̀ ó dára ju gbogbo obìnrin lọ lágbàáyé. Irú obìnrin bẹ́ẹ̀ máa ń jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ tó yẹ pé àwọn ọmọ ẹ̀ máa ga wọn ò ní kú wọn ò ní díbàjẹ́ wọn máa pọ́n un lé. Marriage irú wọn ò kì í tú ní 60 years marriage. Ọkọ wọn ò dẹ̀ ń kú mọ́ wọn lórí ìyàwó wọn ò kì í kú mọ́ wọn lórí àwọn ọmọ wọn ò ń kú lọ́wọ́ wọn because wọ́n tó bó ṣe jẹ́ kán tó. So tó bá jẹ́ pé kinní kan ń gbénú ẹ tó ń ṣe ẹ́ gèlègèlè o lè pe nọ́mbà mi máa tọ́ ẹ sọ́nà. Gbogbo ohun tó ń gbénú ẹ yẹn máa sọ fún ẹ irú ìwà pẹ̀lẹ́ tó lè fi lólé ọkọ ẹ tọrọ ẹ máa fi rójú tọrọ ẹ máa fi ráyè. Tó bá dẹ̀ jẹ́ pé agbára ọkọ ọ̀run ló ń ṣe ẹ́ gàlègàlè tó jẹ́ pé o náà ní ọkọ ẹ ayé ń bì ìkan tún nìyẹn ọkọ ọ̀run obìnrin míì máa ń ṣẹ́rẹ̀ṣì ọkọ ọ̀run ẹ̀ ju ọkọ ayé lọ tó jẹ́ pé kò ní nífẹ̀ẹ́ ọkọ ayé ọkọ ọ̀run ẹ̀ ló máa nífẹ̀ẹ́. So gbogbo orúkọ báyìí ni ìdánilẹ́kọ̀ọ́ lè wà lórí ẹ̀. Gbogbo ẹni tó ń gbọ́ mi tó bá yẹ pé ọkùnrin náà níyàwó ẹ̀ ń ṣe bákanbákan ó lè pe nọ́mbà yìí kí n gbàdúrà fún yín tó yẹ pé gbogbo nǹkan tó ń dàrú nínú ilé yín á rọ̀ ọ̀run á dẹ̀ tún gbogbo márèèjì yín ṣe. Ó lè jẹ́ kánsẹ́lì lọ́rọ̀ ẹ gbà ó lè jẹ́ pé kákàntì ẹ̀ gbígbésẹ̀ àdúrà lọ́rọ̀ ẹ gbà lórúkọ Jésù ẹ̀mí máa tọ́ ẹ sọ́nà. Pe nọ́mbà mi yìí kí n lè tọ́ ẹ sọ́nà 070 360 38757 070 360 38757 àti 091 356 42057 091 356 42057. Gbogbo ẹni bá pè máa tọ́ sọ́nà ayé wa gba àtúnṣe Jésù Olúwa wa. Àmín àmín Ọlọ́run á tọ́ wa sọ́nà.